Àbí ìmáàmù mọ́ṣáláṣí ládọ́gba Imam Adegoke Hamzat yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ Seyi Makinde pé ọ̀tá ìsìláàmù ni yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé onítọ̀hún gan lọ̀tá Ọlọ́run tó ń fẹ́ wàhálà fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Hey guys, welcome to DIGINAIJA. Akígbogbo olólùfẹ́ pátápátá tẹ́ ń wò wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀, we bring you the latest and trending news all over the world. This is DIGINAIJA. Very quick one, we're going to be showing you a video whereby Oriyomi Hamzat actually make mention that Seyi Makinde happens to be the real candidate for the governorship election in Oyo State. Well, he said he has been a motivation and he even built a modern mosque for the Muslim. He also loved to carry people along. And Oriyomi Hamzat said something that he's going to visit the mosque anytime he comes back to Nigeria. Okay guys, we're going to be showing you the video, but don't forget, if you have not subscribed, don't forget to subscribe, click on the notification bell to get more notification when we upload new videos. Guys, don't forget, let's see your opinion on the comment section. Let's know how you feel concerning the video. Let's watch guys. Don't forget, this is DIGINAIJA. Ẹ̀yin wa nípínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní bàbá mọ iye ìpìlẹ̀ àlè mọ iye akẹ́tún. Ẹni ó bá sì mọ bí ọ̀rọ̀ wò sí ọ̀tá ọlọ́rọ̀ ni. Mo fàsìkò rọ gbogbo ẹ̀yin èèyàn tí àwọn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń gbìjà àpò wọn tí wọ́n láwọn ń gbìjà ẹ̀sìn tí wọ́n ń lọ káàkiri. Mo fàsìkò rírọ̀ yìí kẹ́ ẹ wo fọ́nrán yìí. Part 1 nílé, part 2 ń bọ̀ nígbà tí ẹ rí èmi gangan tí màá wọnú mọ́ṣáláṣí tí màá lọ tí màá bọ̀. Ìkànnì nínú àwọn iṣẹ́ tí Seyi Makinde ṣe fún ẹ̀sìn Islam léyìí tó jẹ́ pé bí ò bá ṣe kò í sọ̀ranyàn, ṣùgbọ́n nítorí ìbẹ̀rù Ọlọ́run àti ìfẹ́ tó ní sí Islam ó jẹ́ kí Seyi Makinde gbé ìgbésẹ̀ kó ṣe. Tẹ́ ẹ bá gbàgbé mọ́ṣáláṣí Adọ́gba, ilé ìtajà ńlá kan tó wà ńbẹ̀, very big complex, ó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí Adọ́gba ńgbà náà. Inú ilé ìtajà yẹn là á gbà láti wọnú mọ́ṣáláṣí Adọ́gba. Mọ́ṣáláṣí Adọ́gba tí ó jẹ́ ti àwọn tàdọ́múnà jẹ́ mọ́ṣáláṣí tí mo mọ̀ dáadáa tí mo sì jẹ́ alájọṣepọ̀ dáadáa pẹ̀lú wọn kó tó di pé ọjọ́ wíwò rẹ̀ pé. Imam Adegoke Hamzat àwọn ni wọ́n jẹ́ chief imam ní mọ́ṣáláṣí Adọ́gba. Màmá kọ́mọ kírun bẹ̀, ilé ìwé wà ńbẹ̀, mo sì mọ bí gbogbo ẹ̀ ṣe tó. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Seyi Makinde tó ń fẹ́ ṣiṣẹ́ ìdàgbàsókè tí wọ́n sì wó mọ́ṣáláṣí náà ní ìjọba Seyi Makinde? Kí ló ṣẹlẹ̀ gan-an? Ẹnu oníkànlá ti gbọ́ pọ̀, àwọn ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá. Ẹ gbọ́ ìròyìn kan tó jáde lẹ́yìn ìgbà tí wọ́n wó mọ́ṣáláṣí yẹn tán àti tó ṣẹlẹ̀ tó sọ̀ràǹdẹ̀ tó bá dàbí irọ́ bíi pé wọ́n lọ rèé kówó fún wọn àbí wọ́n ní wọ́n sọ̀rọ̀ kan àbí wọ́n wá sọ̀rọ̀ fún yín nípa Seyi Makinde kó kórìíra ẹ̀sìn Islam. Ẹ bá bẹ́jú kan àwọn tàdọ́múnà tàbí ìmáàmù mọ́ṣáláṣí ládọ́gba Imam Adegoke Hamzat yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ Seyi Makinde pé ọ̀tá Islam ni yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé onítọ̀hún gan lọ̀tá Ọlọ́run tó ń fẹ́ wàhálà fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ bá mi wo fọ́nrán yìí kẹ́ ẹ já gbọ́n tí ó ṣẹlẹ̀. Mo tún padà bọ̀ fún part 2 fọ́nrán tẹ́ fẹ́ wò yìí. Gbogbo eléyìí tá à ń ṣe kó má bàa tàn wá wọgbó lẹ́ẹ̀kan sí ni o, torí pé àtànìgbọ̀n ni gbáà ni wọ́n. Àwa sì ti mọ̀ wọ́n wípé kì í ṣẹ̀sìn ni wọ́n ń ṣe, òṣèlú ni wọ́n ń ṣe. Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀yọ́, tẹ́ ẹ bá wò tán á máa sọ̀rọ̀. Gbogbo alámọ̀tàdọ́múnù wọn kì í fi gbá kan bọ̀ kan nú. Tó bá jẹ́ wípé Seyi Makinde ò ṣe dáadáa pẹ̀lú Islam, inú ìjọ tí ṣáájú fìdí òdodo rinlẹ̀ nínú ìjọ tàdọ́múnù. Ẹja gbọ́rọ̀ lẹ́nu wọn. Nígbà tí ìjọba tí gómìnà Seyi Makinde léwájú wó mọ́ṣáláṣí ńlá Adọ́gba Ìwòrò nílùú Ìbàdàn, onírúurú èrò làwọn èèyàn fi hàn nígbà náà. Ìpinnu ìjọba yìí gẹ́gẹ́ bí gómìnà Makinde tó bá wọn kí ìrun Jímọ̀ lásìkò náà ti wí ní láti fààyè sílẹ̀ fún líla òpópónà ńlá èyí tí ó jẹ́ ara èròǹgbà ìjọba láti mú kí ìlú Ìbàdàn tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ kó dùn wò, tó ń ṣèlérí láti kọ́ mọ́ṣáláṣí àti ilé ẹ̀kọ́ ìmọ̀ ládùbáwá náà padà. Àbẹ̀wò ikọ̀ ìròyìn wa BCOS sí ibùdó tuntun tí wọ́n ń kọ́ mọ́ṣáláṣí Adọ́gba náà sí fi hàn pé iṣẹ́ ti débi tó lápẹẹrẹ, tó sì jẹ́ pé iṣẹ́ kéékèèké tó kù ni wọ́n ń ṣe lọ́wọ́. Mọ́ṣáláṣí tuntun ọ̀hún ni wọ́n kọ́ sórí ilẹ̀ tó tóbi tó sì ní ibùdó tí ọkọ̀ yóò máa dúró sí. Mọ́ṣáláṣí ńlá ọ̀hún tó ní ààyè lókè ilé ló sì lè gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olùjọ́sìn. Akọ̀ròyìn wa ti ṣàbẹ̀wò sí ibi tí mọ́ṣáláṣí náà kalẹ̀ sí lọ́jọ́ Jímọ̀. A ṣàkíyèsí pé àwọn mùsùlùmí òdodo ti ń kírun Jímọ̀ níbi mọ́ṣáláṣí Adọ́gba tí iṣẹ́ kíkọ́ rẹ̀ ń lọ lọ́wọ́ ọ̀hún.
inú wa dùn púpọ̀ torí ètò wà níbẹ̀ tẹ́lẹ̀ ó kéré jọjọ sí ètò wà nílẹ̀ so fún délé adúpẹ́ lọ́wọ́ gómìnà wa kí Ọlọ́run bá ní kún wọn lọ́wọ́ lórí ẹ̀ wọ́n ti bá wa yanjú ẹ̀ kí Ọlọ́run bá ní parí ẹ̀ yẹn. èyí tí ń kọ́ ní ìsìn alájà kan ni èyí tí ń kọ́ tẹ́lẹ̀ tá a kọ́ tẹ́lẹ̀ òun èso alájà so èyí tó wà níbẹ̀ tẹ́lẹ̀ mọ́dúrásà ni alájà bọ̀ mọ́dúrásà ilé yìí alájà ni. adúpẹ́ lọ́wọ́ gómìnà náà pé wọ́n ṣàdéhùn wọ́n dẹ̀ mú ìlérí wọn ṣẹ kọ́lọ́n kó má jẹ́ kíjọba wọn wó. nígbà tó ń bá ikọ̀ òròyìn wa bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ìmáàmù àgbà mọ́sálásí àdọ́gba ìmáàmù Abdulkareem Hamzat ṣàlàyé pé yàtọ̀ sí iṣẹ́ kíkọ́ mọ́sálásí ọ̀hún ilé ẹ̀kọ́ ìmọ̀ èdè lárúbáwá tó ní yàrá ìkẹ́kọ̀ọ́ 12 àti ọ́fíìsì 4 ni wọ́n ti parí tíṣẹ́ mọ́sálásí gangan sì kù díẹ̀ kó parí ó wáá fi ẹ̀mí ìmoore wọn hàn sí gómìnà Mákindé fún mímú ìlérí tó ṣe lórí àtúnkọ́ mọ́sálásí náà ṣẹ. wọ́n ṣe àdéhùn mẹ́ta wọ́n ṣe àdéhùn pàwọ́ bá wá ilẹ̀ síbi tí ó jìnnà síbi tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ṣe àdéhùn wípé àwọn bá wa kọ́ yóò dá kọjá ti àtẹ̀yìnwá wọ́n ṣe ládéhùn wípé àwọn ò fi owó ara àwọn kọ́ àwọn àdéhùn náà tán ṣe gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti mú ṣẹ. pẹ̀lú iṣẹ́ àtúnkọ́ mọ́sálásí tuntun àdọ́gba pẹ̀lú ilé ẹ̀kọ́ ẹ̀sìn Islam madrasa títí láé ní ìtàn yóò mọ̀ sọ nípa gómìnà Seyi Makinde pé ó fààyè ẹ̀sìn gba àwọn ènìyàn. Gbẹ̀ngà Lókèrè ló ń ròyìn fún iléeṣẹ́ BCOS. Yes, guys, thank you for watching that short clip from DIGINAIJA. We love to see you on our next one. But before then, I want to ask you this question. Do you think some of these reasons that Oriyomi Hamzat mentioned qualify Seyi Makinde to be the next governor of your state? Let's hear your opinion in the comment section below, guys. Don't forget, this is DIGINAIJA. Bye.